أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين نبي الهدى يا رسول السلام ويا مرسلا رحمة للأنام عليك الصلاة وعليك السلام وصحبك والتابعين الكرام نبي الهدى يا رسول السلام ويا مرسلا رحمة للأنام عليك صلاة عليك سلام وصحبك وتابعين الكرام. بسم الله لقد ياكل إلافي. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. olóríire tí ń bẹ láàyè ẹ jẹ́ ká yọ̀ǹbọ̀ ànábì wa Muhammad صلى الله عليه وسلم. àwa tí a tún fẹ́ lékún ní oríire ẹ jẹ́ ká yọ̀ǹbọ̀ ànábì lẹ́ẹ̀kan sí صلى الله عليه وسلم. níjókòó ọpẹ́ àti ti ìdùnnú tá a jókòó yìí èyí tí ó dáa náà ni wípé lẹ́yìn ìgbà tá a ti ṣàṣàlátù fún ànábì ká gbó kọ́ ọlọ́run tó bí pé Allahu Akbar. Allahu Akbar. bá a ti jókòó láyé bẹ́ẹ̀ làwọn kan jókòó míì báwa ti ń palẹ̀ mọ́ pé à ń múra hajj ẹlòmíì ò tí ì bá débi kankan tọ́lọ́n ti já nítàn mọ́ Allah. ó dà láàárọ̀ yìí náà ni ìkan lára àwọn jọmọ́ mi ní Amẹ́ríkà wọ́n á pè mí pé bàbá ọmọ ti dé sí Nàìjíríà à ń palẹ̀ mọ́ hajj bá ní àwọn olè ń bá lọ ó náà bá ẹ̀ tẹ̀ mọ́ béèrè àní mo ti kó sọ́wọ́. La ilaha illallah. ó wá látòdìdí Amẹ́ríkà ó sì ń palẹ̀ mọ́ hajj wọ́n á fẹ́ gba Èkó lọ wọ́n á kó sọ́wọ́. Allah. wọ́n á san 4 million naira. wọ́n á ní kò sí ọgbọ́n kankan tí wọ́n dá sí bàbá ẹ ṣáà bá mi wá slọ́ọ̀tì mo ní slọ́ọ̀tì sí tán ẹ mọ̀ wípé òun ò tiẹ̀ bá débì kankan tí wọ́n ti já ń tàn mọ́. Allahu Akbar. àwọn kan wà ń bẹ tó jẹ́ pé kódà àti ẹ̀ tí wọnú ọdún yìí tọ́lọ́run ti já ń tàn mọ́. Allah. àbí ẹni tó ti ń dáwọ́ hajj jọ ọlọ́run wá gbé àìsàn dé lórí ọmọ ọlọ́run gbé wàhálà dé nínú ilé rẹ̀ kò ní ráyè ta hajj mọ́ gbogbo alápapọ̀ ẹ jẹ́ á sọ pé Allahu Akbar. Allahu Akbar. oríire tí olúwa ti wá fi ṣọ̀gángan wa yìí oríire náà bá wa kalẹ̀. Àmín. látòní lọ àti di alhaj ọlọ́run ò ní yóò kọ́ náà kó nu. Àmín. látòní lọ àlọ́túnlọ ní òmò jẹ́. Àmín. láti òní lọ ọlọ́run ó yọ́nú sí wa. Àmín. yóò tẹ́wọ́ gba iṣẹ́ wa. Àmín. mo kí bàbá mi àgbà níkàlẹ̀. Adamallahu ayyamahu amir alhaj. أمير الحج مولانا سقفي bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé àwọn míì lọ ṣe hajj yóò rí àwọn èèyàn kówó fún àmọ́ kò ní ráfà tẹ̀lé. أمير الحج مولانا سقفي ó wá wá tá à ń tẹ̀lé Qiblatain tá à ń bá wọn rìnrìn àjò mo kí wa kú oríire. أمير الحج مولانا سقفي nítorí wípé ẹni tá à ń wá lọ tá a bá dá a mọ̀ láàní fi ṣìnà o. Allah. tá a bá dá a mọ̀ á ṣìnà o á ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àsìnímọ̀ pa ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Allah. ojúlówó iṣẹ́ hajj ẹlòmíì ó ti pàdánù rẹ̀ nítorí wípé kò rí èèyàn júwe rẹ̀ fún un. Allah. àmọ́ àwa tá à ń lọ pẹ̀lú Qiblatain bàbá wa Sàkọ́fí wọ́n mọ̀ tọ́ wa sọ́nà. أمير الحج مولانا سقفي bàbá tẹ̀ ń wo nkálẹ̀ yìí ọ̀tọ̀ ni kéèyàn kéwú ọ̀tọ̀ wa ni kéèyàn tún wá ké ìrírí ayé. Masha Allah alayhi. gbogbo àwọn tí wọ́n bá wa rìnrìn àjò ní inú Ramadan tó lọ yìí ni wọ́n lè jẹ́rìí sọ́wọ́ tá à ń sọ yìí Ọlọ́run ló mọ iye ọ̀rọ̀ tí ó bá umrah ẹlòmíì jẹ́ tí bàbá sì bá yanjú. Allah. ẹlòmíì ó gbé bínú wá umrah ni bàbá ló bá sọ kalẹ̀ ẹlòmíì gbé
kéèta ìbínú ó gbé wá bẹ̀ bàbá ló sọ kalẹ̀. Allah. Adamallahu Dawlatakum bi khairi. ẹlòmíì wá gbé wá gbé mo ti mọ̀ mo ti kà lórí Google èmi náà ti ṣe research fúnra mi mọ́ gbọ́kànlé ní tó mọ̀ nítorí wípé ẹnìkan ò ní mọ̀ tán. Adamallahu Dawlatakum bi khairi. Àlékún dáadáa Ọlọ́run bá a ṣe fún bàbá wa. Àmín. Àwọn ni Amirul Hajj Masha Allah. Qiblatain International Travels and Tour sílé toko Allah. yálà Abuja ni yálà Èkó ni Canada. yálà Canada ni gbogbo bí tá a bá ti connect mọ́ Qiblatain bàbá yìí ni wọ́n ń jẹ́ olórí wa. Àwọn ẹlòmíì wọ́n rí owó ṣe business ṣùgbọ́n wọn ò rí àfà. Allahu Akbar. Èyí tí Qiblatain fi yàtọ̀ nìyẹn. Gbogbo àwọn alága wa gbóyè lápapọ̀ ni mo kí o. Ọlọ́run kó bá mi kí n jù báyìí lọ. Àmín. Ẹni àpọ́nlé ní aṣọ àpọ́nlé Olúwa ò ní fàyà. Àmín. Gbogbo àwọn olóríire tá à ń palẹ̀ mọ́ hajj lọ́dún yìí Ọlọ́run ò ní sọ oríire dorí ibú mọ́ wa lọ́wọ́. Àmín. Ẹ dákun ṣe àmì dáadáa. Àmín. Ẹgbẹ́ wọn wá ń palẹ̀ mọ́ lọ́dún tó ń bọ̀ Ọlọ́run ó ṣe é rọrùn fún. Àmín. Ya Allah. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ tí ó mọ jẹ́ wáàsí àti ẹ̀kọ́ torí ibi tá à ń lọ yìí a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ nípa abẹ̀. Tá a bá ní ẹ̀kọ́ nípa abẹ̀ yóò kàn dàbí ìgbà téèyàn lọ fún tọ́ọ̀ ni téèyàn lọ ṣe fàájì ní Dubai Masha àbó Allah. lọ ṣe fàájì ní California àbó lọ ṣe ní Canada àbó lọ ṣe ní Portugal àmọ́ tó o bá ti gbọ́ àwọn ẹ̀kọ́ tó yẹ kó o mú dání Ọlọ́run wàá sọ di ìjọsìn fún ọ. Allah. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Nínú Suratul Baqarah. وإذ جعلنا بيت مثابة للناس Afa ìlàjú rẹ̀ dáadáa. Wa iz ja'alna al-bayta. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ń palẹ̀ mọ́ hajj. جعلنا البيت Ó lè mi ni mo sọ haram. جعلنا البيت مثابة Èyí للناس tí ń bẹ ní ìlú Mẹ́kà. الله Haramu méjìlá ní. Haramu kan ń bẹ ní Madina. Haramu kan ń bẹ ní Mẹ́kà. Tá a bá ń bẹ ní hòtẹ́ẹ̀lì wa ní Madina. Tí wọ́n bá ní à ń lọ sí haram. Ìtumọ̀ rẹ̀ ni wípé à ń lọ kàràkàrà sàárẹ̀ ànábì wa Muhammad. صلى الله عليه À ń lọ وسلم inú mọ́sálásí ànábì. صلى الله عليه Gbogbo وسلم ilẹ̀ yẹn pátá haramu ni. الله Tá a bá wà ní hòtẹ́ẹ̀lì wa ní Mẹ́kà tí wọ́n bá sọ pé à ń lọ sí haram ìtumọ̀ rẹ̀ ni wípé à ń lọ Kaaba. الله Ọlọ́run ní ilé tí ń bẹ ń bẹ̀ ń èmi ni mo gbé e kalẹ̀. جعلنا البيت مثابة للناس وأمنا Ó lè bá a mọ jẹ́bi tẹ́ ẹ mọ̀ ṣẹ́rí padà sí. الله Àwọn àfáà wa ní èyí tí rí tá a mọ̀ ṣẹ́rí padà síbẹ̀. Wọ́n wá ní nítorí wípé ẹ lè mórí bọ́ kò ń bí ẹ̀ṣẹ̀. الله Ẹ mọ̀ ṣe Ọlọ́run. Tẹ́ ẹ bá ti wá ń ṣe Ọlọ́run nínú ibi tẹ́ ẹ mọ̀ ṣẹ́rí padà sí tọ́lọ́wọ́n ó mọ̀ tijú bẹ̀ mọ́ yín lára tí ó mọ̀ forí ẹ̀ṣẹ̀ jìn níbẹ̀ níbẹ̀. الله Ẹ mọ̀ lógun ẹ mọ̀ lọ́tà ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ ó mọ̀ bínú ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ náà ó mọ̀ bínú. وأمنا Kódà wọ́n mọ̀ bínú ọmọ rẹ wọ́n mọ̀ bínú ọkọ rẹ wọ́n mọ̀ bínú aya rẹ tó bá wá ṣẹ́rí padà lọ sílé yẹn wípé Ọlọ́run mo fi Kàábà mo fi bì ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá dárí sọ mí kí tiẹ̀ fọ́ yóò sì mọ̀ fọ́. الله Ọlọ́run ni mo gbélé yẹn kalẹ̀ níbi tẹ́ ẹ mọ̀ ṣẹ́rí padà sí nígbà tí nǹkan bá dáyà já yín tí nǹkan bá kà yín láyà. Àwọn olóṣèlú ẹlòmíràn kan mọ̀ ṣépè fún wọn ni èpè kankan ò lè rán ẹlòmíì الله nítorí wípé wọ́n ti gbọ́n pa tọ́ba ti fẹ́ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run báyìí wọ́n ti mọ ibi tí wọ́n lọ. ó sá lọ bẹ́ẹ̀ ni. Ẹ̀yin kan ṣe pé ní Kàábà ní ìmọ̀dá padà fún yín. الله Ó tún wá ní iye àmọ́ èèyàn tí wọ́n rán. وأمنا Ó tún wá ní iye àmọ́ èèyàn tí ń sunkún wípé èmi náà ó fojú kan Kàábà látara yín. الله Ọlọ́run wa ni àṣẹ ìmọ̀ àwọn gbogbo eléyìí hàn ìwà jẹ wọ́n yà. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lè pè ń ṣe ẹni ó yẹ kí pè ti ràn wọ́n látijọ́ yìí. الله Ọlọ́run ni ẹ mọ̀ ṣe mí o ẹ mọ̀ nídìí ìrànlọ́wọ́ mi àmọ́ nínú ibi tẹ́ ẹ sáré lọ tí ó gbà yín èmi Ọlọ́run ní gbà yín ò kì í ṣe bẹ̀ gángan o òun náà ni Kàábà. Wà á múná وأمنا táyà yín bá ń já ẹ lọ sí Kàábà tẹ́ ẹ bá débẹ̀ ìwọ gan ó sì mọ fíìlì ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ọkàn rẹ ti balẹ̀. واتخذوا من مقام إبراهيم مصلى Ọlọ́run tẹ́ bá wá
tàwáàfù tán lẹ́ẹ̀méje. واتخذوا من مقام إبراهيم مصلى. ó ní kẹ́ ẹ yan náfìlà méjì náfìlà araka méjì ní ààyè mọ̀kọ́ọ̀mù Ibrahim. ààyè yìí ànábì Ibrahim ló yan náfìlà ń bẹ̀. عليه الصلاة والسلام. tá a bá dé Mọ́kà gbìyànjú ó yan náfìlà níbẹ̀. àwọn kan ó súnmọ́ pẹ́kípẹ́kí àwọn kan ò ní ẹ̀gbọ́n èmi ò lè nira mi lára ẹ jẹ́ mọ́ wòlò kan báyìí. àmọ́ tọ́lọ́ ń bá ní o láǹfààní àti súnmọ́ bẹ́ẹ̀ kó yan náfìlà araka méjì. ما شاء الله عليه. lẹ́yìn tàwáàfù wá sọ fún Ọlọ́run wípé wọ́lá Ibrahim tó dáṣẹ̀ tẹ́bí tó kọ rẹ̀ ò sì parí àti àrọ́mọdọ́mọ rẹ̀ má jẹ́ kó kọ mi parí. آمين. wá sọ fún Ọlọ́run ọlá tó fẹ́ ó dá mi lójú pé kò ní ìṣòro ṣe fún ọba mi torí oore kan òṣòro ṣe fọ́lọ́ látàná. الله. wá ní lórí tiẹ̀ kó ṣòro. wọ́n tẹ́ bá débẹ̀ tẹ́yẹn náà fìlà rákà méjì ẹ̀hẹ́. وعدنا إلى إبراهيم وإسماعيل ọlọ́run mi ni mo bá Ibrahim àti Ismaila sọ̀rọ̀. أن طهر بيتي للطائفين. ọlọ́run ní ẹ fọ ilé mi mọ́ o ẹ fọ Mọ́kà mọ́ ẹ fọ Kàábà mọ́. الله. Ọlọ́run wá ní àwọn mẹ́ta ní kẹ́ ẹ fọ ọmọ fún ibi tí mo ń lọ nu. للطائفين. tá a bá ti wà ní haramu Mọ́kà tó ń jẹ́ haramul makiyu ما شاء الله عليه. nǹkan mẹ́ta la gbọ́dọ̀ gbájúmọ́ ńbẹ̀. àkọ́kọ́ lìtọ́ ìfínà tàwáàfù la wá ṣe ń bẹ̀. للطائفين. ẹlẹ́yà ni mo tàwáàfù lánàá mi ò ní tàwáàfù lónìí. dákunjọ ṣé ó wá wòran ní Mọ́kà ni. ilé tí wọ́n للطائفين. ń gbá gbogbo ìgbà tí wọ́n ń gbá gbogbo ìgbà tí wọ́n ń tún ṣe nítorí ẹ̀yin tẹ́ tàwáàfù náà ni. للطائفين. Ọlọ́run ní a gbé ilé yẹn kalẹ̀ nítorí àwọn tí wọ́n mọ tàwáàfù ẹni àkọ́kọ́ nù. والعاكفين. àtàwọn tí wọ́n fẹ́ sùn sí inú ilé Olúwa. الله. tẹ́ ẹ bá débẹ̀ àwọn Haúsá ni wọ́n máa ń ṣe kíní yẹn jù. Haúsá tó bá ti dé Mọ́kà báyìí kò ní sùn hòtẹ́ẹ̀lì mọ́. àwọn Yorùbá kan náà máa ń ṣe o tó jẹ́ pé aago 12 báyìí yóò lọ sùn sínú Mọ́kà ni tó bá lọ sínú Káàbà ẹlòmíì kò ní ṣe àdúrà kankan àmọ́ ohun tí ń sùn bẹ̀ gan ó lọ́lá ju àmọye ìjọsìn tó ń ṣe ń bomi lọ. الله. pé kó kàn ṣe itikaf kó kó ara jọ sínú ilé yẹn ẹlòmíì ara rẹ̀ ò ní balẹ̀ nínú haramul maki àwa nù Káàbà àwa nù mọ́sálásí ara ó dẹ̀ mọ́ ní. الله. yóò máa ń fẹ́ lọ pàdé yẹn kan lóòtẹ́ẹ̀lì yóò wá sọ hajj yóò wá sọ di àyè connection ẹnìkan tuntun dúró tèmi lóòtẹ́ẹ̀lì alájì mi kan bọ̀dá mi kan àǹtí mi kan dákun ṣe o wá pàdé yẹn bẹ́ẹ̀ ni àbò wá pàdé Ọlọ́run. والعاكفين. ẹnì kejì tọ́lọ́ ń bá sọ̀rọ̀ nìyẹn Suratul Baqara ni mò ń kà fún wa yìí. ما شاء الله. ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. ما شاء الله Ọlọ́run عليه. ni agbélẹ̀ fún tàwáàfù àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwa gbélẹ̀ fún ìkó ara dúró síbẹ̀ ló fi jẹ́ pé táwọn yẹn bá sùn síbẹ̀ wọn kì í lé wọn àwọn yẹn pọ̀ dára tí wọ́n sùn síbẹ̀ ó lẹ̀ lómi kò ní nǹkan méjì tí ń ṣe akàngbépo àdìsíwájú yóò máa kà ń bẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti ṣe ìjọsìn tó jẹ́ ti jàmáà tán kò sí ní tó bú bí kò sọ pé èmi náà lọ mọ́sálásí mo tiẹ̀ fẹ́ lọ sunkún sọ́rọ̀ lọ́rùn الله. mo fẹ́ kọ́ lọ́mọ yìí pé mo nídìí nǹkan lọ́dọ̀ rẹ̀ sẹ́ẹ̀rì àwọn Yorùbá wọ́n ní Ọlọ́run rà níyàn mi kò délé alámọ̀lá o ọsàn tó fẹ́ ní kàìmọ́dà. ó délé alámọ̀lá wọn ní kílẹ̀ fẹ́ jẹ òwa lọ́lọ́run rà níyàn mi ó pẹ́ ń bẹ̀ bí ó sì pa okú ما شاء الله عليه. ní tó bá fẹ́ jẹ ó sọ ni pé ẹ fún mi lókèlè méjì tọ́. ẹ fi ògúnfe sí ẹ fi pọ̀nmọ́ sí Masha ẹ fi ẹja Allah. sí bẹ́ẹ̀ náà lọ́lọ́run o ó sọ ohun tó o bá fẹ́ fún Ọlọ́run ni tó o bá sọ fún gbogbo ohun tó bá gbé wá yóò lérò pé ó tẹ́ Ọlọ́run ni. الله. wàrúkà ìsújú sujud. وركع السجود. ẹnì kẹta tá a gbé ilé yẹn kalẹ̀ fún òun ni àwọn tí wọ́n fẹ́ sin lọ́hùn الله. ẹ̀fọ́ kọ́tọ̀ lẹ́ni tó lọ sùn ẹni tó ń sùn náà yóò gbalada o tó ń sùn síbẹ̀ pé mo kàn fẹ́ mọ jàlùbáríkà atẹ́gùn bẹ̀ ni yòókù náà lómi ilé kú òní hòtẹ́ẹ̀lì alágo 12 tí ó kàn délé lọ bẹ́ẹ̀ pé èkàn jí lọ sùn díẹ̀ tí ó máa bọ̀ bí aago 3 ọ̀sán ó kàn lọ sùn lásán yóò sì gbalada lọ́nà tó wà náà kan tó wà ń bẹ̀ wú káyì tí wọ́n bá ṣe é wù sujud. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ fún ìkànnì ẹlòmíì ó kó náfìlà dání lé ni yóò máa yan náfìlà yóò dì mú. mo rántí ọdún tí mo kọ́kọ́ lọ Mọ́kà ó ti tó bí abẹ́ ọdún 5 sẹ́yìn ما شاء الله. wọ́n lọ fẹ́ mo wá ń yan náfìlà kan nínú rọ́ọ̀dọ̀ níbi sàárẹ̀ ànábì lágbára kan bá mi pé kíf ó tó mo lọ sí èrè ni èmi tí mo kó problem wọ́n láti Nàìjíríà nàìjíríà lèmi ti wà. àlọ́ máa yanjú ẹ̀yìn yà yín tó. tó bá ti yanjú ẹ̀yìn bí nógo èrè àmì òlọ́bì kankan mọ́ wọ́n á ní ó ti tó kí ló ń jẹ́ ó tó ó ti tó bò. wá kú lẹ́gbẹ̀ẹ́ mi kí n gba ọlẹ́sẹ̀ dànù ẹlòmíì ọ̀lẹ ni yóò afẹ́ sọ́dọ̀ ọ̀lẹ ó lè ní àdúrà tẹ́ ṣe ti tó
mọ̀ yàn náfìlà púpọ̀ jù ẹ mọ̀ ṣe ra yín léṣe ẹni Ọlọ́run fẹ́ràn jùlọ anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi gẹ̀ tún yan náfìlà débi kẹsẹ̀ rẹ̀ sì wú. tọ́lọ̀ sọ pé mo ti forí jì mo ti kẹ́ mo ti ṣàánú rẹ̀ ìwọ tọ́lọ̀ ò tí ì fi hàn bí òun ti kẹ́ tó tún wá yan náfìlà súkẹ́ wá yan náfìlà méjì ó tiẹ̀ ti rẹ̀ mí gan-an báwo kò fẹ́ gbádùn Dubai wà nílẹ̀ Allah. àmọ́ o fẹ́ ṣiṣẹ́ Mọ́kà ni wọ́n ti ń ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ tààrà. ó ṣiṣẹ́ Tààrà. nígbà tí mo lọ Dubai táwọn kan dé bàbá aníṣẹ́ wá sí kan fún mi ní ẹ má bínú mo wá jẹ fàájì ayé mi ni. Tó. à ń gbádùn yín kò yọ mílíkì ẹ padà wá lò wá pa ẹ jẹ́ mi náà gbádùn ara mi díẹ̀ n bá lọ sórí omi mo gbọ́ ẹṣin mo padà wá lé mo ní Kúlọ̀ aláwọ̀ sì dàbí ṣàwámà. tá a bá wá dé Mọ́kà á lọ ṣiṣẹ́ nìyẹn. Masha Allah alayhi. àwọn mẹ́ta yìí ni Ọlọ́run gbé ilé yẹn kalẹ̀ fún mo wá fẹ́ sọ̀rọ̀ nípa àtọ̀wáf tí bá ní kí n sọ nípa hajj ó kún ẹnìkan ò lè sọ tán bàbá wa amirul hajj Adamallahu ayyamahu. wọ́n tún kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ tá a bá dọ̀hùn àmọ́ tọ̀wáf òun ni mo jẹ́ tọ́pìkì mi tòní. Tawaful kudumi. Ọlọ́run gbé tọ̀wáf kalẹ̀ nígbè kalẹ̀ wípé kí àwa mùsùlùmí ká mọ tàwáfù láti lè máa fi rántí Ọlọ́run Allah. kì í ṣe wípé a fi ń bọ òkúta o àmọ́ láti fi rántí Ọlọ́run nítorí wípé àwọn kinní kan bẹ táwọn ẹni rẹ bá ti dá a kalẹ̀ yóò di súnà lẹ́yìn wọn. Ànábì Ibrahim àtọmọ rẹ̀ àwọn làkàánú tàn wípé wọ́n tàwáfù ìtàn tó wá jẹ́ kó yé wa wípé tàwáfù bẹ̀rẹ̀ lórí wọn ó bẹ̀rẹ̀ látòrí ànábì Ádámù alayhi salatu wassalam. àwọn àfáà tó wá jẹ́ kó yé wa wípé kódà nígbà tádámọ̀ tàwáfù tán tó wá ní mo ti tàwáfù lé Olúwa àwọn màláíkà ní gbẹnu sọ́hùn àwa ti tàwáfù síwájú rẹ̀ ní 1000 years kó tó délé ayé. Allah. ìtàn tó wá jẹ́ kó yé wa wípé orí àwọn màláíkà kọ́ ni tàwáfù ti bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ lórí àwọn ẹ̀dá kan tá a fojú rí. Allah. àwa rí wípé tàwáfù ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ Ọlọ́run gbé e kalẹ̀ kó lè bá a lè jẹ́ àmì láti máa fi rántí Ọlọ́run. Allah. Ọlọ́run wa ní àtàwáfù lẹ́ẹ̀méje why 7 tawaf ètìrí tó jẹ́ pé ẹ̀méje là ń tawaf ètìrí tí ò jẹ́ ẹ̀mẹ́jọ ètìrí tí ò jẹ́ ẹ̀mẹ́sàn ṣe rí Ọlọ́run ó ní àwọn òǹkà nínú àwọn òǹkà rẹ̀ ó tún wá láṣìírí nínú wọn. Allah. àwọn òǹkà kan bẹ àṣírí Ọlọ́run bẹ nínú wọn ní 7 nínú wọn ní 11 nínú wọn ní 40 ẹ̀yìn pé tí a bá pé 40 years àwọn olóyìnbó sọ pé a fool at 40 is a fool forever. 40 yẹn ó ní ìtumọ̀ gan ó dẹ̀ pàtàkì gan nínú wọn ní 33 ó dàbí bá kálukú wá ń dáadáa ẹ̀rí pé ńgbà tánàbí Musa alayhi salatu wassalam. ńgbà tí ó wọ kálíwà fún 40 days bàbá wa sàkọ́fì ni wọ́n kọ́ wa. Adamallahu ayyamahu. àwa wò pé ètí rí títà wá fún jẹ́ ẹ̀méje àwa rí i pé sánmọ̀ méje ilẹ̀ méje ọjọ́ méje planẹ̀tì tí ń bẹ mélòó ni méje. méje. àwa rí i pé ètí rí tọ́lọ̀ sọ pé méje kódà Ọlọ́run sọ súrà kan ní ìyá gbogbo àwọn alukurani ìyá gbogbo súrà tó wà ní alukurani súrà náà wá jẹ́ súratul Fatiha ayà rẹ̀ jẹ́ mélòó bàbá sà. méje. ó tún wá jẹ́ sábúà mọ̀sáálí. ó dá kí lọ́lọ́run gbà lérò nu méje yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí àwọn àfáà wa ní kìbọn náà ti sọ fún yín tẹ́lẹ̀ pé òun nímọ̀ jù yín lọ ẹlẹ́gbà nínú tẹ́ ẹ fi gbà pé ó nímọ̀ jù yín lọ náà nù. Allah. méje yẹn Ọlọ́run nìkan ló máa àṣírí tí ń bẹ ń bẹ. Masha Allah ali. má di tàwáàfù kù sí mẹ́fà má sọ tàwáàfù di mẹ́jọ níbi tẹ́lẹ̀ mi ti ń ya fídíò tàwáàfù rẹ ti pé mẹ́sàn-án kò sí mọ́ ìyá sílífà ẹ̀rí mi bí à ń tàwáàfù rẹ o tàwáàfù wa di mẹ́sàn-án concentrate lórí òǹkà yẹn. Masha Allah ali. Ọlọ́run ló máa àṣírí tó fi pamọ́ sára méje tó fi ní méje ni kẹ́ ẹ ṣe. Má wàá jọra rẹ lójú kó wá ní àfà egungun ń bẹ bàbá wa àdàmírù ẹ dẹ́kun ẹ fún mi níyànda ẹ jẹ́ ìṣe 13. Ó ń ṣe ẹ̀sìn nìyẹn o. Wá ń gbọ́ ó ń ṣe ẹ̀sìn méje tọ́lọ́run fi sí yẹn náà ni ká fi mọ̀. Kódà àwọn àfà jẹ́ kó yẹ wá pé tá a bá wá ṣe èméjì lórí tàwáàfù wa wípé ṣé méje ni ṣé mẹ́jọ ni ṣé mẹ́sàn-án ni ṣé mẹ́wàá ni wọ́n ní ká padà sí òǹkà tó bá kéré jùlọ nítorí wípé ìyẹn ni ó fẹ́ẹ́ kún jùlọ wípé yóò fi pé wọ́n ní tó bá jẹ́ wípé òǹkà tó kéré jùlọ tá padà sí yẹn a jẹ́ wípé a sì mú a jẹ́ pé ọ̀kan tó jẹ́ tó lé yẹn Ọlọ́run ti mọ̀ wípé mo mójú kò fún yín nù. Allah. àmọ́ kò mọ̀ dáhùn tó pé méje àti mẹ́fà wá tó bá tiẹ̀ jẹ́ mẹ́fà náà Ọlọ́run ti rá níyẹn jàre ó wá kó lé Ọlọ́run lọ́wọ́
ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá a máa ń sọ Ọlọ́run lẹ́nu Ọlọ́run òróró òróró ló fọ́ ẹnìkan lójú ó wọ lápá ó wọ lẹ́sẹ̀ ó tún wá sọ́dà buké ó tún wá fọ́ létí òróró báwọn owó tó bá lọ tíráyọ̀ Ọlọ́run tọ́lọ́run bá fara hàn ọ́ bá ń gbọ́ you no see finish ó dáa kéèyàn ríyàn finish tó bá rọ́lọ́run finish ó burú o. Allah. tàwáàfù méje ni àṣírí tí ń bẹ lábẹ́ méje yẹn Allahu wa rasuluhu a'lam àwọn nìkan ni wọ́n mọ ìdí tó fi jẹ́ méje. Masha Allah. àfáà tí bá ń tu ń fi làákàyè rẹ̀ tu ni a gbọ́dọ̀ lékún a gbọ́dọ̀ dínkù. Asani. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí àwọn àfáà wájú kó yé wa pé àwa ní 7 types of tawaf. àwọn àfáà kan ní 4 àwọn àfáà ní rárá o ìmọ̀ ti jù báwọn lọ ìran tawaf méje la ní. Allah. àwọn kà á fún wa lẹ́yọ kọ̀ọ̀kan tawaf àkọ́kọ́ tawaf ní ká gbórí ilé Olúwa lẹ́ẹ̀méje a tún wá ní ìran tawaf méje. Tawaful kudumi. Tawaful kudum ìyẹn ni tọ̀wáàfù pé a ti wọ̀lú tàwáàfù pé a ti dé o. àwọn olówó kan bẹ tó jẹ́ wípé wọn kì í sábà fẹ́ ṣe umra nítorí pé wọ́n ti ń ṣe hajj lọ́dọọdún wọ́n wá dé sí àsìkò hajj gangan irú àwọn ènìyàn má fi torí wípé o ò ṣe umra kó má wà lọ tàwáàfù lọ ṣe tàwáàfù lè kùdùmí pé Olúwa mo ti dé o ẹ̀ẹ̀méje là á ṣe. tọ̀wáàfù ẹlẹ́ẹ̀kejì. Tawaful ifado. Tawaful ifado òun ni tọ̀wáàfù tá a máa ń ṣe nígbà tá a bá parí hajj tán ní ọjọ́ tí wọ́n bá pa ẹran tí ń ṣe ọjọ́ ọdún òun là á ṣe tọ̀wáful ifado yìí. ṣe rí níbẹ̀ yẹn mo fẹ́ sáré yà sọ́dọ̀ àwa obìnrin tọ̀wáàfù dà gẹ́gẹ́ bí ìrun ni o ohun tí ó ba ìrun jẹ́ òun ni ẹ̀gbin kékeré àti ẹ̀gbin ńlá. Masha Allah ali. bẹ́ẹ̀ náà lẹ̀gbin kékeré àti ẹ̀gbin ńlá bà tàwáàfù jẹ́ àfi ẹ̀gbin kan ṣoṣo èyí tí ń ṣe ìso. ẹni tí ń ṣe tàwáàfù lọ́wọ́ àwọn àfáà ṣe ìyapa ẹni lórí pé tó bá busó lórí tàwáàfù ṣé kí ó já tàwáàfù kó lọ bẹ̀rẹ̀ míì ni àbí kó kọ̀ntínù. àwọn àfáà wa ní kò sí ní tó burú bì yẹn kó mọ báyẹn lọ. àmọ́ ẹni tó fẹ́ ṣe tàwáàfù ó ti wá dé hòtẹ́ẹ̀lì ẹ̀ ó ti wẹ̀ ó wẹ̀ tán ló bá tọ̀ irú ẹni yẹn yóò ṣe àlùàlá nítorí pé ẹ̀gbin ń bẹ lára ẹ̀. Masha Allah ali. tí ó bá ṣe àlùàlá yẹn ní hòtẹ́ẹ̀lì tó bá dé Mọ́kà táwọn yòókù ẹ̀ bá ti bẹ̀rẹ̀ tàwáàfù kó ní ẹ dákun ẹ fún mi yànda ẹ jẹ́ ń ṣe àlùàlá. Masha Allah ali. téèyàn bá yàgbẹ́ kó ṣe àlùàlá but à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn àfa ò fi ẹnu kò lórí ìso wípé ìso bàjẹ́. ẹ̀yin obìnrin tẹ́ bá wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tàwáàfù ò tọ́ fóbìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o. lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àfọ̀hún fẹ́ sábà sọ̀rọ̀ nípa ẹ̀. obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ a fún un níyànda kó yànda tọ̀wáàfù kùdùm ó lè dé níjọ́ Monday kò dẹ̀ tí ì láǹfààní àti tọ̀wáàfù tó bá jẹ́ pé jọ́ Wednesday ni ẹ̀jẹ̀ rẹ̀ tó stop kó lọ ṣe tọ̀wáàfù rẹ̀ níjọ́ yẹn. Allah. ìyapa ẹnu wá ṣẹlẹ̀ lórí tọ̀wáàfù ìfádọ̀ tó jẹ́ wípé orígun kan ni lórí nínú orígun hajj á gbé ìram nínú orígun hajj ni á wà ní àràfá á wà Mínà lẹ́yìn náà tọ̀wáàfù ìfádọ̀. wọ́n wá ní obìnrin tó ń ṣe nǹkan oṣù níjọ́ tọ̀wáàfù ìfádọ̀ yẹn níjọ́ tó yẹ kó ṣe tọ̀wáàfù yẹn báwo ni kó ti ṣe. àwọn àfáà wá jẹ́ kó yé wa wípé èyíkéyìí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá ní assurance wípé ẹ̀jẹ̀ yẹn ó stop ní ọjọ́ kejì kó má kánjú ṣe tọ̀wáàfù ní ọjọ́ ọdún kó sọ tọ̀wáàfù ìfádọ̀ rẹ̀ kó sọ di ọjọ́ kejì ọdún àbí ọjọ́ kẹta ọdún àbí ọjọ́ kẹrin ọdún. wọ́n wá ní tó bá jẹ́ pé ẹ̀rù ń ba obìnrin yẹn wípé òun lè má rí tọ̀wáàfù ìfádọ̀ yẹn ṣe mọ́ nítorí wípé àwọn alálàájì mi wà tí wọ́n bá kóyàn lọ báyẹn lẹ́yìn ọjọ́ kẹta ọdún àbẹ́jọ́ kẹrin ọdún báyẹn ó di Mọ̀dínà nìyẹn. àwọn àǹfààní ló ń dá condition yẹn ó lè ṣe tọ̀wáàfù yẹn. àmọ́ tí ò bá sí níwú condition báyẹn ẹ má jẹ́ kí a mọ tàwáàfù lásìkò tí ẹ̀jẹ̀ bá ń bẹ ní ara wa. irú eléyìí wá ṣẹlẹ̀ sí ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha. ó wá ń sunkún Aisha wá ń sunkún pé èyí ti rí ìwé ẹ̀jẹ̀ sọ lẹ́nu wọlé léyìí àsìkò tó yẹ kó wà lélẹ́yìí àsìkò tí mo wá tàwáàfù àsìkò tí mo wá bí Ọlọ́run Ànábì ni mo bù
wọ́n sì ṣẹ́bi lé ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin lẹ wọ́n sábà ṣẹ́bi lé píríọ̀dì olùsí píríọ̀dì lásìkò tí ọkọ wà rè tẹ̀ táwọn bá lé wa àsìkò tí kìíní bá ń gùn wọ́n ti píríọ̀dì bá wa báyìí yóò gbé píríọ̀dì ṣe pé àtẹ̀ntó ṣe gan àbí kò fẹ́ da fẹ́yìn méjèèjì ṣé àsìkò tí ọkọ wà rè píríọ̀dì yẹn kò tí ẹ mọ náà ẹ má gbé ṣe pé ntọ́lọ̀ ń dá sí ara obìnrin ni fitrata láì Masha Allah alayhi. àdámọ́ Ọlọ́run ni ẹ má gbé ṣe pé ẹlẹ́bí àmọ́ gbé píríọ̀dì ẹ̀ ṣe pé mo fẹ́ tàwáfù lé Olúwa mi ò wá rí tàwáfù anábìá ní Aisha mọ́ sunkún Ọlọ́run ló dá bẹ́ẹ̀ gbogbo ohun tí alálàájì bá ń ṣe pátá ni kò ṣe lẹ́yìn tàwáfù nìkan Allah. tó wá rí tàwáfù tó ò ṣe yẹn náà Ọlọ́run ó mọ ọkọ àdìgbélé ládàá rẹ̀ lẹ̀ fún ọ. Allahu akbar. torí àwọn táwọn sunkún pé àrí tàwáfù ṣe ẹni bá kàn ní ẹ ṣáà mọ ṣe ogun ẹ lọ Ọlọ́run ò fẹ́ gbin o inna Allaha tayyibun Ọlọ́run ọba tó mọ́ ni wala yaqbalu illa Tayyiba. kò sì ní gba kíní kàfin tó bá mọ́. tàwáfù ẹlẹ́ẹ̀kẹta Tawaful wada'i. tàwáfù send off tá a bá ti fẹ́ kú ní Mẹ́kà a máa ń ṣe tàwáfù wàdà. Masha àwọn Allah tábà ní alayhi. bẹ́ẹ̀ni àbí nǹkan tá a lè fi nóòtì ẹ̀ dáhùn a lè mọ nóòtì ẹ̀ dáhùn. tàwáfù kùdùmí yẹn most of the time ní mọ́ sábà ṣẹlẹ̀ fáwọn tó dà níyàn hajj nìkan but àwa tó bá yẹ pé wọ́n àwa kìbìlátẹ́yìn nísìn àwa fẹ́ lọ ṣe hajj tamattu ẹ̀ tá a bá ti dé Mẹ́kà direct àwa ń lọ fún tàwáfù umra ni Masha Allah alayhi. tọ̀wáfù umra làwa ń lọ fún direct but tó bá yẹ pé àwọn míì ni tí wọ́n ń kó wọn lọ fún hajj báyẹn àwọn ò ní lọ ṣe umra direct àwọn máa ní ẹdúró de àsìkò hajj irú ẹni tó bá lọ ṣe tàwáfù ńgbà yẹn ó lọ ṣe tọ̀wáfù kùdùmí ni Masha Allah alayhi. tó bá jẹ́ pé nìyẹn wá nímọ̀ nípa ẹ̀sìn yẹn dáadáa ó wà lọ sọ pé àwọn tí wọ́n kó wa wá wọn dání umra but ẹ jẹ́ kí mi ṣe tọ̀wáfù umra yìí ìyàtọ̀ díẹ̀ wà níbi tọ̀wáfù umra yẹn àti tọ̀wáfù kùdùmí ṣé wàá rí tọ̀wáfù kùdùmí nígbà mí náà mo lè dání ọ̀gbìn fẹ́ lọ ṣe umra for example nísìn bóyá next week mo ń lọ fún umra nígbà tí mo dé Mẹ́kà ó ti rẹ̀ mí bó ṣe wá rẹ̀ mo ní ṣebí mo sì ní ọ̀sẹ̀ kan ní Mẹ́kà mi ò ní kánjú ṣe umra ni bí mo ṣe fẹ́ kánjú ṣe umra yẹn mo lè lọ ṣe tọ̀wáfù kùdùmí tí màá dẹ̀ padà sílé wípé mo ti dé o tó bá máa di bí ọjọ́ kejì àbí ọjọ́ kẹta màá lọ ṣiṣẹ́ umra. Masha Allah alayhi. mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ mi ń yé díẹ̀díẹ̀. Masha Allah. ṣó ti yé báyẹn but àwa ń tiwa àwọn ò ṣe tọ̀wáfù kùdùm tọ̀wáfù umra la fẹ́ lọ ṣe direct. Masha Allah alayhi. tọ̀wáfù wàdà yìí ni send off ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ bá tú wá mọ́ lásìkò tọ̀wáfù wàdà Sayyidina Abdullah ibn Abbas Radiyallahu ta'ala anhu. ìkan lára àwọn companions anabi Muhammad Sallallahu alayhi wa sallam. èyíkéyìí obìnrin tí tọ̀wáfù wàdà yìí bá wọlé tọ̀ tí ò bá wá rí iṣẹ́ kó má bànújẹ́ Ọlọ́run fúnra lára ẹ ti fún ládàá tọ̀wáfù wàdà yìí. Allah. àbáwọn àfàwa ní ẹjẹ́ àrò obìnrin tó mọ̀ wípé nígbà tí ó bá fi di ọ̀la sọ̀túnla nǹkan oṣù òun ó bẹ̀rẹ̀ ǹjẹ́ ó lè ṣe tọ̀wáfù wàdà yìí rẹ̀ kalẹ̀ bó ṣe send off kalẹ̀ fún tọ̀wáfù ẹ̀ àwọn àfàwa ní nítorí wípé Ọlọ́run ọba ọ̀run ni tó sì fẹ́ràn ọ̀run irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe kalẹ̀. Masha Allah alayhi. a lè fẹ́ lọ ṣe tọ̀wáfù wàdà yìí ní ọ̀la ó wà wípé tó máa fi di ọ̀la yẹn ó súnmọ́ kí nǹkan oṣù mi dé o lóòótọ́ téèyàn bá ṣe tọ̀wáfù wàdà yìí tán kò yẹ kéèyàn tún sun Mẹ́kà but ní under condition tiẹ̀ níbi tí ìmọ̀ jẹ́ kó yẹ wáyé pé ó lè ṣe tọ̀wáfù ìdágbére tiẹ̀ kalẹ̀ nítorí wípé ń bẹ̀rù wípé tẹ́jẹ̀ yẹn bá dé lọ́la òun lè má láǹfààní àti ṣe mọ́ ṣé mọ̀ wípé ìbẹ̀rù náà ló mú wa mọ́ kí ìrun ìṣáì lásìkò Magrib tójò bá rọ̀ tójò bá lágbára ṣẹ̀ríà Islam sọ fún wa pé tẹ́ bá dé mọ́sálásí tó bá rí pé òjò yìí bó ti ń rọ̀ yìí nígbà tó bá fi dago mẹ́jọ àgbàrá ó ti kún ojú ọ̀nà ṣẹ̀ríà Islam ní ẹ kí ìrun ìṣáì pọ̀ mọ́ ìrun aago méje. Masha Allah alayhi. lásìkò ìrun ìṣáì ò dẹ̀ tí ì tó. izan bí àsìkò tọ̀wáfù wàdà yóò bá tí ì tó fóbìnrin lóbìnrin tó dáa lójú ni o wípé ní sọ́sẹ̀ máa wá lọ́la ó dá àwọn obìnrin kan lójú dáadáa bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. irú obìnrin yẹn ó lè ṣe tọ̀wáfù wàdà yẹn kalẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní eléyìí ṣẹ́wájú tọ̀wáfù fádọ̀ final tọ̀wáfù tá a máa fi ń parí hajj tá a máa fi ń kó hajj nílẹ̀ obìnrin tó bá rí pé òun ò mọ̀ tó lẹ́yìn pé òun padà kúrò ní Mẹ́kà before kí ẹ̀jẹ̀ yẹn tó mọ́ obìnrin yẹn lè ṣe bẹ́ẹ̀ àwọn àfáà sọ pé Ọlọ́run fún bẹ́ẹ̀ ni nítorí wípé ẹlòmíín bẹ kò lágbára àti lo omi láti fi ṣàlọ́lá kò tún wá lágbára àti lo yẹ̀pẹ̀ báwo ni ó ti kírun. Allah. àwọn àfáà wa ní ìmọ́tótó rẹ̀ kù sọ́wọ́ Ọlọ́run kò lágbára àti lo omi kò tún wá lágbára àti lo iyẹ̀pẹ̀ ẹ jẹ́ ìṣàpèjúwe fún wa ẹni tí wọ́n dá ásìdì sí lára látòkè délẹ̀ ó dẹ̀ fẹ́ kírun
kò lè fomi kára kò lè lo yẹ̀pẹ̀ torí yẹ̀pẹ̀ gbọ́dọ̀ tó wọnú gbogbo àwọn ihò tó lanúlẹ̀. báwo ló ṣe máa kírun wọ́n ní kó kírun bẹ́ẹ̀ nítorí pé ọkàn òun lọ́lọ́run fẹ́ kú mọ́. Allah. mashallah tọ̀wáfù tó kù Tawaful umrah. tọ̀wáfù umra òun ni mo sọ lẹ́ẹ̀kan yẹn òun làwa fẹ́ ṣe ó di mẹ́rin báyẹn tọ̀wáfù umra la fẹ́ ṣe direct o. Masha Allah tá a alayk. bá ti dé Mẹ́kà a lọ ṣe tọ̀wáfù umra à ń sàṣàfà àti Marwa ẹ tún wo àṣírí Ọlọ́run à ń tàwáfù lẹ́ẹ̀méje à ń sàṣàfà àti Marwa náà ní ẹ̀ẹ̀méje kí ló sápamọ́ sára méje. Allah. òun làwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ní làákàyè tó pọ̀ wọ́n wá ní òkè méje ilẹ̀ méje mo fi bẹ̀ Olúwa Allah. òkè méje ilẹ̀ méje Méje mo fi bẹ̀ Olúwa. ṣàlékún ọlá tó pọ̀ fẹ́ni kankan wà. Ṣàlékún ọlá tó pọ̀ fẹ́ni kankan wá. àwọn sọ pé wọlá sánmọ̀ méje Àmín. wọlá ilẹ̀ Méje àmín. wọlá ọjọ́ Méje àmín. wọlá ọjọ́ méje Àmín. Ọlọ́run dákun Gbàdúrà mi kó tó dìjọ́ dọjọ́ méje àmín. Ọlọ́run dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje. Méje àmín. Wọlá ilẹ̀ méje. Ọlọ́run dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje. Ọlọ́run dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje. wákà yìí mo dá lórí live program mi à ń ṣàdúrà lọ́wọ́ ni bàbá wa Sàkọ́fì wallahi tallahi wà ní Ọlọ́run dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje ìyá kan sì dá wákà yẹn pẹ̀lú wa. Allah. ìyá yìí sọ fún mi pé àfà òun fẹ́ lọ Mọ́kà pẹ̀lú àwọn lókà òun sì ti dá owó òun dé 1.5 wọn á ní káwọn tó fi 1 nùkún òun bá kó gbẹ̀lẹ́ Ọlọ́run lọ́wọ́ pé Ọlọ́run kódà kí n sáré sọ̀tún kí n sáré sósì mi ò lè rí i wọn ní ẹ sábà ń kó owó mi ó wá bá wa dá wákà yìí tọkàntọkàn ó sì tó dọjọ́ méje ó sì sanwó náà Allah. ìyá tá à ń sọ yìí ń dúró dè wá báyìí ní Mọ́kà wọn ní ewu wákà ẹ wọn mọ̀ sí kọ́ mọ dá wákà lọ ṣé Ọlọ́run sọ fẹ́ pé òun gbọ́ Spanish ni gbogbo èdè ló gbọ́ gbogbo tó wá di pé kí ló kan náà pẹ̀lú kó n ka kéwú tó o bá ka kéwú dáadáa tí ọkàn rẹ ò bá pe Ọlọ́run kò ní gbàdúrà rẹ tọ̀wáfù Naziri. ó wá kó tọ̀wáfù naziri ìyẹn lẹ́lẹ́karùn-ún tọ̀wáfù naziri ni Ọlọ́run tó o bá lè kọ́lé fún mi lọ́dún yìí máa tàwáfù lẹ́ẹ̀méje Allah. o ti ṣàdéhùn o gbọ́dọ̀ mọ́ tàwáfù eléyìí máa sábà ń ṣẹlẹ̀ sí àwa alálàájì pàápàá jùlọ bóyá iléeṣẹ́ wa àbí nǹkan kan fẹ́ kàn wá nílé àwa sunkún sọ́nà Ọlọ́run tó bá ṣe báyìí fún mi àníṣe máa tàwáfù léyìí má gbàgbé tàwáfù yẹn yàtọ̀ sí tàwáfù tó ń ṣe fúnra rẹ o wàá dá yẹn padà gbèsè nìyẹn o mo àwọn gbà mo promise Ọlọ́run but bàtà fẹ́ kú òní Mẹ́kà mo ṣe tàwáfù lè wà dáì má dà pọ̀ o ìwọ ló mọ tó ṣe tó ń promise Ọlọ́run o bí Ọlọ́run sọ pé òun ò lè ṣe tó wá ń kẹ lára Ọlọ́run tó bá ṣe Ọlọ́run wá ṣe tán kò wá lè tàwáfù fún àbá ó wá rẹ̀ ẹ́ padà tàwáfù yẹn kẹ́tì ẹ̀ mọ́ owó yẹn lójú Ọlọ́run wá gbà padà o gbọ́dọ̀ bí Ibrahim ó ní Ọlọ́run fún mi lọ́mọ tó bá fún mi yín fi sìn ọ́ Ọlọ́run ni mo dì mú yín fi sìn ọ́ yá fi sìn mí yá pàápàá àdébí Ibrahim Ọlọ́run sọ pé kó má pa ọmọ rẹ̀ mọ́ o tí wọ́n bá lọ promise Ọlọ́run lọ́mọ rẹ̀ ó lè ní kó pa o Ọlọ́run àwọn pé wọ́n ló ṣe ó ṣàdéhùn nínú mú un ṣe yóò wá padà fi fún ènìyàn nǹkan mi o má fi nǹkan kí nǹkan ṣàdéhùn o. anazir tàwáfù nazir náà wà tọ́nà bá ṣe báyìí àwọn lábàá náà máa ń ṣe dáadáa àbára Yorùbá díẹ̀ ní bọ́tẹ́ ọ̀wọ́ máa ń kẹ́lu mi lára ní Mọ́kà tó máa fi ń ṣàdéhùn tẹ́ bá ti ṣàdéhùn báyẹn ẹ mú tàwáfù yẹn wá lọ́tọ̀ special kó jẹ́ méje tàwáfù tahiyatil masjid. tàwáfù tahiyatil masjid tàwáfù eléyìí ó yàtọ̀ o wa huwa mustahabbu. ìdí tó fi yàtọ̀ ni wípé lápèjúwe a ti wà ní Mọ́kà ọjọ́ ilẹ̀ ti ta sí díẹ̀ ó wá lọ mọ́sálásí mo fẹ́ lọ kírun ẹ mọ̀ pé tá bá wọ mọ́sálásí a ní sọ̀látù tahiyatil masjid. Masha Allah alayhi. àwọn àgbà àgọ́ Ọlọ́run kó járe yín pẹ́. Àmín. Ọlọ́run ní pàlákà yín. Àmín. ṣé ẹ mọ̀ pé a ní ìrun tá a máa fi kí mọ́sálásí òun ní rákà méjì téèyàn bá wọnú haramu ti Mọ́kà ni mò ń sọ o èyí téèyàn máa fi ń kí mọ́sálásí tó dáa jùlọ òun ní tàwáfù méje eléyìí wà fún ẹni tó kàn dá níyẹn pé
aago kan ọ̀sán la wà àbí aago méjìlá la wà mo fẹ́ lọ sin lọ́ọ̀ mọ́sálásí tó bá dé mọ́sálásí yẹn tó bá lágbára lélẹ́yìí o kò ń ṣọ̀ràn yẹn o mustahabun aago méjìlá la wà wọ́n dẹ̀ máa kírun láago kan aago méjìlá yìí kí n tó di pé màá jòkó lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ àdúrà ẹ jẹ́ n tàwáàfù fọlọ́run tàwáàfù yẹn ni o fi sálámọ̀ sí mọ́sálásí yẹn ṣó yé wa báyẹn ẹlòmíà kan mọ tàwáàfù lójoojúmọ́ kò ní mọ tó ń tàwáàfù lé lórí gan kó o lè mọ sáfù bí tí tàwáàfù rẹ bọ́ sí òun la fi ṣàlàyé ẹ̀ fúnra wa yìí. Masha Allah alayhi. lápèjúwe mo fẹ́ lọ ka Kùránì nínú mọ́sálásí mo wá débẹ̀ láago mọ́kànlá yìí tí màsáré ṣàlọ́lá màsáré jòkó lẹ̀ mọ́ ka Kùránì yẹn kò bá ẹ̀kọ́ mu tí n bá lágbára kọ́kọ́ tàwáàfù ilé tó ń wò lọ́ọ̀kan yẹn tó bá wá tàwáàfù ilé méjì tán wàá jòkó lẹ̀ kó wá ka Kùránì tó fẹ́ mọ́ ká àmọ́ ìyẹn kì í ṣe ọ̀ràn ìyẹn o ẹ mọ̀ sí mi gbọ́ yé o ẹ bá rí tàwáàfù tí wọ́n ń ka ìdí bá ní plus ẹ̀ yóò mọ̀ wọ 99 báyìí wọ́n fẹ́ pa wá báyìí o mọ̀ ṣírò tàwáàfù pọ̀ agbára Ọlọ́run ó kà agbára ló sì gbé tó o bá ṣírò tàwáàfù tó kó o lé wà láì oníṣe tàwáàfù mọ́ tó mọ̀ gbà ẹ wà eré yìí ti pọ̀ jù láì pé mo ṣe Ọlọ́run ẹ ṣe dáadáa pẹ̀lú ọkàn tó mọ́ Tawafu nafila. Tawafu nafila ibi báyìí ọ̀rọ̀ díẹ̀ máa fi kún tawafu nafila ni tawafu àtinúwá tó wù mí láti ṣe tawafu nafila àwọn afá jẹ́ kó yé wa yìí pé òun lè má jẹ́ méje àmọ́ tí ó bá jẹ́ bàbá wa Sàkọ́fí wọ́n jẹ́ kó yé wa yìí pé ó dáa kó jẹ́ witran kó jẹ́ èyí tí ó parí sí odd number àbí odd number náà kọ́ ni odd number kó parí sí odd number kó má jẹ́ even number bíi 7 11 13 9 ẹ mọ̀ ṣe báyìí ẹ mọ̀ ṣe ní 12 o 99 bàbá èèyàn kan fún mi náà kàlí kan ó ní ká lọ ṣe tàwáfù 71 n bá kó àwọn ẹ̀dá ní lọ́dún táwọn kọ́ lọ ìjà lọ ṣe tàwáfù 71 nígbà tá a bá fi ṣe dé 21 bàbá mi ò rẹ́ nìkankan lẹ́yìn mi mọ́ gbogbo wọn ti já pa Sẹ́yìn náà ṣe tán. pàtẹ́ mi kan máa fi ṣe dé 51 báyìí wọlé ọlọ́run ṣé mi ò ní bọ́ báyìí Sẹ́yìn náà ṣe tán. àwọn ọlọ́run jàre pé ẹ̀yin lè ṣe 91 o. Àdáwọlá ayélujára. wàhálà bàbá mi ò rẹ́ nìkankan lẹ́yìn mọ́ wọn á lọ bá olóòtẹ́ni bàbá èmi ti wálé o mo ní tẹ́ bá tàwáfù yẹn ọlọ́run máa gbàdúrà yín bàbá ọlọ́run ti gbà á tàwáfù náà ọ̀ fún yàn ni ìyẹn lè ṣe yẹn bọ̀ tàwáfù náà fìlà yẹn kó wá lẹ́yìn ìgbà tó ti tàwáfù tọ̀ràn yẹn ni o tàwáfù náà fìlà kó wá lẹ́yìn ìgbà tá a ti ṣe tàwáfù ọ̀ràn yẹn tàwáfù náà fìlà òun ló ń kà nínú tàwáfù náà fìlà ni àti ẹ̀jọ̀ tẹ́ bá dé Káàbà ẹ bá mi ṣàdúrà o lè mú fóònù ẹ kó tàwáfù méje fún ẹnìyẹn pẹ̀lú àníyàn ẹ má wá jẹ́ ká ṣe mistake kan tàwáfù umra first tàwáfù wa dákun concentrate ẹ lórí láìfù ẹ mọ́ concentrate ẹ lórí àwọn ará lé nìkan ẹlòmíì first tàwáfù ẹ tó kọ́ dé Káàbà báyìí bàbá ń lead wá wájú báyìí ó dẹ̀ mú fóònù báyìí Allahumma inni tàwáfù náà nìyẹn tó ń wo fóònù tó ń ṣe gbogbo ẹ̀. Ojú tiẹ̀ mo ti débẹ̀. mo ti débẹ̀ máa wí tiẹ̀ tàwáfù àkọ́kọ́ yẹn wọ́n ló ní ọ̀ràn ẹ̀dẹ̀ ní tàwáfù yẹn níbi tàwáfù yẹn àti ìnídìí fóònù ẹ láti máa ṣàdúrà fáwọn ará lé kọ́kọ́ ṣe yẹn fúnra rẹ ná ó sì ní many days láti lò níbẹ̀ tó bá wù ọ́ o lè wá nírọ̀lẹ́ padà àbí kó wá lọ́sàn-án láti wá ṣe fídíò fáwọn tó bá fẹ́ ṣe fídíò fún. Masha Allah ali. amálákọ̀ọ́kọ́ yẹn tọ́dọ̀ tiẹ̀ ní Rán ayé rẹ̀. tọ́dọ̀ tiẹ̀ ẹni máa sáré pé èèyàn kan lé ṣe ti rí báyìí àdúrà mi ti gbà mo ti débẹ̀ wọn ní jẹ́ kó o rálùbáríkà ájì yìí gbà Allah. wọn ní jẹ́ orí ìgbà báyìí wọn ní jẹ́ orí ìgbà kò sí tó fún mi kí á mú jáde ní first round yẹn o má focus lórí àwọn èèyàn pọ̀ jù o lè kọ́kọ́ fi yára ẹgbẹ́ first time lọ́kọ́ rí o lè fi bọ́t ẹlòmíì àmọ́ ṣàdúrà báwọn èèyàn lé bá mú yóò wá gùn àfẹ́ yẹn tọ̀wáfù náfìlà ló lè ṣe wo yẹn níbi tọ̀wáfù fàrídọ̀ tọ̀wáfù ọ̀ràn yẹn àfẹ́ kéèyàn dúró lójijì ẹlòmíì àdúró báyìí àmọ́ àrí sí fi kọ́ọ̀lù bàbá hello mo ń tàwáfù lọ́wọ́ kí lẹ̀ ń sọ báyìí ó lè rojọ́ 30 minutes lórí kí lẹ̀ ń sọ báyìí tọ̀wáfù ọ̀ràn yẹn mutawaliya ó gbọ́dọ̀ tó tẹ̀léra wọn ni ó gbọ́dọ̀ dúró irú tàwáfù wo nìyẹn tó wá rí sí fi kọ́ọ̀lù mi ò gbọ́ yín wa wọ́n ti ń jáwó mi o ibi tí mo wà yìí ọlọ́run jẹ́ kẹ́yìn náà dáyé yìí ọlọ́run jẹ́ dáyé níbi tàwáfù ọ̀ràn yẹn wọ ìyàwó ìjọ tó tọ́ lọ ó máa ń ba tàwáfù jẹ́ fún yẹn o ẹlẹ́ẹ̀kejì ó tún lè sọ ọ́nù onídà kọ́ akọ wọ́n tẹ̀lé sórúkọ rẹ kọ́ máa wá ẹ káàkiri ṣẹ́ẹ̀dẹ̀ rí bó ti ká lẹ́mìí tó tá a bá ti dúró díẹ̀ láàrin 1 hour 2 hours táwa ti rí iléyá ni gbogbo bí náà dé dúró déyàn láàrin 2 hours 3 hours táwa ti rí yàn wọ́n lọ́nu ọlọ́run padà bá yóò sìn ọ wálé tó bá dẹ̀ sìn ọ wálé yóò sìn ọ lọ sọ́dọ̀ àwọn lágbáwá má lọ dúró òjijì láàrin èèyàn ẹni máa kàn dúró ó ń ba tàwáfù jẹ́ o tàwáfù ìfàrídọ̀ o ó ń bà jẹ́ o
mo ò ní pẹ́ dúró báyìí nísìn Adamu tọ́wáfù la faridọ̀ yatakum. a gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ rojọ́ tọ́wáfù faridọ̀ a gbọ́dọ̀ ṣe tẹ̀léra wọn bákan náà tọ́wáfù méje ni ẹlẹ́ẹ̀kẹ́ ìtọ́jà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó jẹ́ mẹ́ta tá a máa kọ́kọ́ ṣe a gbọ́dọ̀ fast díẹ̀díẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní àgọ́mọ̀lù o gbọ́dọ̀ fast díẹ̀díẹ̀ níbi tí alákọ̀ọ́kọ́ tó jẹ́ mẹ́ta yẹn ó yẹ kí àkèrè mọ́lẹ̀ o tó wà lọ forí sọ́yàn Sáré. jẹ́rìí àwọn tó wà ń bẹ̀ náà àwọn náà ya wèrè tó bá gbà ìlú mi lórí báyìí á gbà ẹlẹ́ṣẹ̀ ni kò sí tí a bá lọ wọ pé àwọn tó wà ń bẹ̀ jẹ́ ń tù ẹlòmíì ya wèrè jù yàn lọ díẹ̀díẹ̀ máa lọ díẹ̀díẹ̀ a ní sáré but a máa pọ̀ sẹ̀sẹ̀ nígbà tá a fẹ́ gbà nǹkan tó bá di lẹ́lẹ̀ kẹrin a máa wá sáré normal bákan náà kíyèsí pàtàkì bí àwọn àfa wa bàbá wa amir tí wọ́n bá ti ń sọ pé ẹja mọ orí gbólóhùn báyìí mọ̀ ṣe mu tó pé èmi mọ àwọn àyà mi ta lè wí àwọn àfa wa kọ́ wa láwa kéré ká aláwọn àdúrà kẹta mọ́ ní dáná tù ó mọ̀ wá jó lẹ́gbẹ̀ẹ́ káàbà ìyẹn kọ́ ló ń sọ o ní tí bàbá bá ti ń sọ pé ká mọ̀ ká òun náà ní ká mọ̀ ká tẹ̀lé wọn ó ní ládá tó pọ̀ nífi ilẹ̀ kẹ́ mọ́ dá nǹkan ká nítorí pé ó léwu akí alájà wa Mujida Masha Allah marhaban bikum ó léwu púpọ̀ kẹ́ dá kà fúnra yín ibẹ̀ yẹn ni màá dúró sí báyìí ná lórí ọ̀rọ̀ tàwáàfù bàbá wọn oníwàásí kejì àwọn náà ń bọ̀ láti wá sọ èyí tó ń jẹ́ ojúlówó ọ̀rọ̀ fún wa sí bàbá wa sàkọ́fí lápapọ̀ ẹja kéènà tẹ́nà kan fún ọlọ́mọfara ni wọ́n o Amina. àláfíà ara tẹ́mọ̀ fi darí wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọlọ́mọ àṣẹ fún yín Àmín. lékún fọ̀kànbalẹ̀ ọlọ́mọ àṣẹ fún yín Àmín. gbogbo tó lù wá ti fún yín pátá lóore ọlọ́run kó ṣàlékún ẹ̀sìn Àmín. kó ṣàlékún ẹ̀sìn nítorí pé àgbọ̀dọ̀ ṣàfẹ́kù yín ìmọ̀ ń bẹ experience ń bẹ bàbá sọ ọ̀rọ̀ kan lórí Zoom gbogbo wa ti fẹ́ rẹ́rìn yó bàbá wa jẹ̀lí ẹ̀ mọ̀ jẹ́rìí sí gbogbo wa ti fẹ́ rẹ́rìn yó a nídìí wù bàbá àfẹ́ bàbá tí ó wà serious jù tẹ́rí mọ́kà ara ń kàn yẹn ni tí ẹ̀ka bá sì ní ara ń kan èmi kan tó fẹ́ kanra mọ́ Èmi tó fẹ́ kanra mọ́ gan mo gbé dání. ara ń kan èmi kan tó fẹ́ kanra mọ́ kanra mọ́ mi àwọn bàbá yìí nísìn ìrí wọn níbẹ̀ yẹn kò ní jẹ́ kẹ́nìkan lè kanra mẹ́ ẹnìkan Masha wọ́n pa wá Allah. lẹ́rìn ó mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ wọ́n tún mọ̀ ṣàdúrà fún wa iná àtẹnukọ̀ fún bàbá bismillahir rahmanir rahim Inna a'tainaka al-Kawthar fasalli li rabbika wanhar inna ẹ jẹ́ fi shani'aka wá kà al-abtar. yìí kó ń lẹ̀ wípé olúwa dá mi láre mojó Mọ́jójójó. olúwa dá mi láre mojó. Àwọn yọ̀ sẹ́sẹ́. àdújẹ́ ó máa gbẹ̀yìn o. Oore tí ń dùnú sí. Olúwa dá mi láre kájó. Kájójójó. Sàtíyà dá wa láre káyọ̀. Káyọ̀ yọ̀yọ̀. Ìbànújẹ́ ò máa Adamallahu gbẹ̀yìn. hayata Tá ń dùnú sí. Al-Sheikh Ibrahim Al-Hariri. Allah yatahu. Mo sọ lẹ́ẹ̀kan mo ní àrírí fàkíhún bí wọn bá gbọ́rọ̀ tí téèyàn bá ní ṣèkéta mímọ̀ wàláì làzim Ọlọ́run kí àáfàá yìí púpọ̀. Àrírí fakihun. Wọ́n sọ wọ́n ní ujà ń wà nínú ọ̀rọ̀ tí wọ́n tún sọ yẹn náà tá a bá gbọ́ wọ́n ní tàwáàfù wa bí ìrun ni. Ó wá ní téèyàn bá ń ṣe iyèméjì pé ṣé tàwáàfù yìí pé àbí òpè kó mú ìtó dínkù péyàn bá ń kírun lọ́wọ́ náà bó bá wò pé ṣẹ́rù yìí lé ní àbó dínkù mú kọ̀bùlí kó dínkù ó fi kọ̀bùlí gbé. Allah. Wọ́n tún wá jó yé wa pé àwa ń ṣe tàwáàfù lọ́wọ́ àwa tún ṣe à ń ya fọ́tò káàkan yà. Snapchat. Gbogbo ibi tí wọ́n pè wá sí yẹn àdìsá nàbì ló ní mani amila amalan wà á ṣòro kàfi himani mọ́ìn taraktuhu wa ṣèrìkàwù. Allah. Téèyàn bá ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tó fi ń sin èmi Ọlọ́run tó tún wá mú nǹkan míì tó tún rán iṣẹ́ yẹn àti tó ṣe máa ṣe pààtì kò ní ní ládàá kankan wájú èmi Ọlọ́run. Allah. Ẹ wá wo díndín ọ̀rọ̀ tí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa Ọlọ́run wọlá títóbi Ọlọ́run Àmín. kó wọlá la ilaha illallah Àmín. kó wọlá al-Qur'an al-azim Àmín. Ọlọ́run má ṣe ìbá ṣàlékún ẹ̀. Àrírí fakihun. Àrírí adibun. Sadakumullah wa ilman wa fahaman wa barakatan wa adamallahu hayatakum wa afisakumullah. Àmín. Amen. I recognize Princess Alhaji wa Ibrahim Ọláwálé Ọláyínká.